lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n ń kárí rúmọ̀ wípé l'Àbújá wọ́n ti gbé Queen Mother Ìyábọ̀ Òjó eléré burú ara yín ntẹ́ bá ti rí ni kẹ́ máa sọ ntẹ́ bá ti rí ni kẹ́ máa sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ ní followers wọ́n mọ gbogbo tí ò ṣẹlẹ̀ náà mọ̀ ló ṣẹlẹ̀ kò sẹ́ni ẹ̀kan tó gbé Queen Mother ń bẹ láyé ó wà lẹ́kọ̀ọ́ ẹ̀ tó ti ń jayé so ntẹ́ bá ti rí ni kẹ́ máa sọ pé àwọn gbé Queen Mother ó wà látìmọ́lé wọ́n ti lọ gbé l'Àbújá ẹnìkan gbé Queen Mother l'Àbújá o àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì lórí ọ̀rọ̀ ìyá mi sí àti mi sí tájọ́ ń fa wàhálà ní tí mo kàn rí ni wípé ìyá mi sí fẹ́ fi ọmọ ẹ̀ trend àwọn kan ni wọ́n ń sọ fún ìyá mi sí wípé kóun náà jáde opportunity ni eléyìí fún láti jẹ́ kí ògo ọmọ ẹ̀ gbé jáde yálà bóyá àwọn tí wọ́n máa fún lówó ni o tàbí àwọn tí wọ́n wò pé ok ẹ̀yin lẹ bí ọmọ yìí tí wọ́n kàn wọ́n dìde fún lówó normal àtàwọn tí wọ́n wò pé ọmọ yìí ò tọ́jú yín kò sí gbá. So ẹlẹ́ẹ̀kejì ni pé láàrin mi àti yín wọ́n tún lè fi play game èmi sí àti yẹ́ lè fi máa play game so ayé social media láwà oríṣiríṣi ọ̀nà àwọn èèyàn gbà fẹ́ gẹ̀ẹ́tì owó gain followers àwọn tándẹ̀ wà ń gbòòrò nísìn ẹlẹ́yinjú àánú ni wọ́n púpọ̀ àwọn èèyàn fẹ́ owó sí àrí mi láti ná so a lè ráwọn tó jẹ́ pé wọ́n kàn wò pé ok yes irú ìyá mi sí yẹn jẹ́ ká fún lówó ká jẹ́ kó mọ̀ wípé ọmọ ẹ̀ ò sí dáadáa so a lè taníṣì ọmọ ẹ̀ pé yes ẹ̀yin tó ṣe pẹ̀lú owó tán fún ní bíbí Nàìjíríà yẹn ó yẹ kó lè tọ́jú yẹ náà kò tọ́jú yẹ so ara àwọn mẹ́rin tó jẹ́ pé wọ́n fẹ́ fífún ìyá mi sí lówó oppress ọmọ ẹ̀ ìmísí wípé kò ṣe dáadáa láti fi bà lórúkọ jẹ́ nígbà kan wò kan wọ́n tí mo kàn wò ní pé kò gbogbo nǹkan ní mọ́ látúbọ̀ tán tó bá kú bẹ́ẹ̀ náà lórí tó ó kùn ó kọ lọ́hùn gbogbo nǹkan ló sì mọ́ ó ní àwọn èèyàn gangan tí nǹkan burúkú gan ṣẹlẹ̀ sí gan tí ó yẹ kí wọ́n pariwo síta lórí social media wọn pariwo wọ́n mú mọ́ra ni wọ́n fẹ́ fi ẹ̀sìn ara wọn ta wọ́n gbà pé Ọlọ́run ló ní kádàrá Ọlọ́run ló ní dédé lọ́dọ̀ àwọn ẹlòmíràn ọkàn bá yín káànú lásán ni yóò nìkan ṣe ń lànú ṣe tí mo fẹ́ ká mọ̀ nìyẹn kò jẹ́ bó ṣe jẹ́ gẹ́gẹ́ bó ṣe ló máa jẹ́ ẹ̀sìn wò tẹ̀ ń wò wá níkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa àti YouTube wa ẹ̀yin náà ẹ̀ láǹfààní àti polówó ọjà lórí ìkànnì wa á polówó ọjà tẹ́ ń ta gbẹ́ngbọ́n sì kàn sí ẹ ṣeun. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o lágbára Ọlọ́run bá Ifábùkọ́lá Ifá mi bàbá mi kẹpẹ́. bẹ́ẹ̀ ni o Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ̀dùn àfihàn wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Elédùmarè ó ṣeun ẹja tó ń da ibú làmú òjò apá lọ. babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. àbá ẹ bá mi kálọ o sádọ̀rọ̀ àtàndá olórí àbọ̀là gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀ àìní iṣẹ́ gidi lọ́wọ́ ìpọ́njú ìkórira promise and fail ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ. ogun ni àìrọ́mọbí àìrọ́kọ tàbí aya rere fẹ́ oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. báwo ra rẹ̀ ràn tètè ojú kọjá nkárí wọ̀ ìdènà ní ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣe wòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀ babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ̀ ṣe o Elédùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà ẹ̀yin náà kàn sí wọn gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́ bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ wọ́n wà ní ìlú péjú 1 sábò Ọ̀yọ́ Aláàfin telephone 08032838630 tàbí 0705288104 ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. kí ló ní í di o yọ ọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.